adúpẹ́pẹ́ ti gbọ́. Ẹ ṣé Jésù. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ súnmọ́ iwájú ẹ̀yin àyànfẹ́. Ẹ jẹ́ kí n lo orí ọ̀fẹ́ kékeré yìí ká fi sọ̀rọ̀. Olúwa, mo dúpẹ́ pé ní alẹ́ yìí wàá fi ara rẹ hàn fún mi bí Ọlọ́run àwọn ọkùnrin. Kí là ń pè ní Ọlọ́run àwọn ọkùnrin? Ọlọ́run tí kí náà pè ní ọkùnrin? Ọkùnrin ni ẹni tí kò ní ètò kankan àbí àlàkalẹ̀ kankan tí ó lè gbà dọ́dọ̀ Ọlọ́run, kò ní protocol kankan tí ó gbà dọ́dọ̀ Ọlọ́run, ẹni tí ó wà ní ọ̀kánkán, ẹni tí ó ní oore ọ̀fẹ́ láti ní àjọsọ pẹ̀lú Ọlọ́run láì gba ọ̀dọ̀ ẹnì kankan ni wọ́n pè lọ́kùnrin. Ẹni tó ní gbogbo oore ọ̀fẹ́ láti bá Ọlọ́run sọ̀rọ̀ fún ara rẹ̀, láti dọ́dọ̀ Ọlọ́run fún ara rẹ̀ láì gba ọ̀dọ̀ ẹnì kankan. Number 2, kí là ń pè ní ọkùnrin? Ẹni tí ìgbékalẹ̀ rẹ̀ kò wá láti ọ̀dọ̀ ẹnì kankan, tó jẹ́ pé ìgbékalẹ̀ rẹ̀, ìpín rẹ̀, alámà orí ẹ̀ ọ̀dọ̀ Ọlọ́run straight ló ti wá. Ìgbékalẹ̀ obìnrin wá lọ́dọ̀ ènìyàn, ó wá lọ́dọ̀ ọkùnrin. Ìfẹ̀dá obìnrin wá lọ́dọ̀ ìkan nínú ẹ̀yà ọkùnrin, eegun rẹ̀. Kì í tẹ̀ wá ṣe gbogbo ọkùnrin, ìkan nínú ibi tó le lára ọkùnrin lóbìnrin ti wá. That is eegun. Kì í ṣe ẹran ọkùnrin náà fi dá obìnrin. That is why gbogbo tán pè ní obìnrin láyé ọkùnrin eegun ni. Eegun sì túmọ̀ sí nǹkan méjì: ohun tó le, ohun tó tún wá gbé ara ró, ohun tí ò gbọdọ̀ dá, ohun tí bí ara tó bá lọ tán, ohun tó máa kùn sékè òpẹ̀. Gbogbo oró tóbìnrin bá dá ọkùnrin, bí ọkùnrin bá sì kú àbí o fobìnrin lẹ̀, oró yẹn remain. Torí eegun nígbà tó bá kú tán 20 ọdún, Babalọ́lá di àárọ̀ yìí, eegun rẹ̀ sì wà ní inú sàréè. SQ Milima Ajuajabi Ronuada Koko Gagami Judu Ibiza Bayayama Nuguagadabau Sulimi Nuanda Ayayami Guaga Abuzunu Dudu Adabiu Miniadau Esikunugba Gabu Gada Gayi Gamuju Igi Ajagibi Nudu Adabi Agadamu Waluanda Nuada Yayaminu Ruzusunuanda Miziginduda Amununuada. Ẹ̀yin àyànfẹ́, ní tí mo fẹ́ sọ nìyẹn. That is why kò ṣeé má nínú obìnrin, kò ṣeé bájà ní wọn. Láìsí wọn ara ò dúró. Bọ́n bá ti ní wàhálà, ara ní wàhálà. Mò ń sọ̀rọ̀, kì í ṣe gbogbo yín lẹ gbọ́ mi, ó dẹ̀ ń gbomijé lójú mi. Láìsí eegun, ara ò ní dúró. Ọjọ́ tí eegun bá ti ní wàhálà, ara ní wàhálà. Bí ara bá tó wá rà, tó gbè, tó kú nínú sàréè, eegun remain. Gbogbo tí eegun jẹ́ nínú
ayé ara ni obìnrin jẹ́ láyé ọkùnrin. Bí Ọlọ́run ṣe wá ṣe bẹ́ẹ̀ ó yé Ọlọ́run. Ẹ jẹ́ á nawọ́ wa méjèèjì sókè. Rescue adumi adujuaba agulugua gamigi agadibi adudu damaji ajaja gbogbo gagadadu. Ẹ nawọ́ báyìí. Ẹ pariwo, Olúwa mo dúpẹ́ pé wàá jẹ́ kí n máa dìtú tó fi dá mi lọ́kùnrin. Kò sí ẹnikẹ́ni tó pàdánù alẹ́ yìí tó pàdánù ọjọ́ ńlá. Kò sí. Ẹ nawọ́ báyìí. Ẹ nawọ́ báyìí. Ẹ nawọ́ báyìí. Ẹ nawọ́. Olúwa mo dúpẹ́ pé láti òní lọ wàá jẹ́ kí n mọ ìdí tó fi dá mi ní ẹ̀yin tí ariwo ẹ̀ gòkè. Oh yes! Ó kọjú Olúwa ṣe ìdí tó fi dá mi ní ọkùnrin wàá jẹ́ kí n mọ̀. Ìdí tó fi dá mi ní ọkùnrin wàá jẹ́ kí n mọ̀ ọ́. Ìdí tó fi dá mi ní ọkùnrin o wàá jẹ́ kí n mọ̀ ọ́. Olúwa mo dúpẹ́ pé ìdí tó fi dá mi ní ọkùnrin o wàá jẹ́ kí n mọ̀ ọ́. Ìdí o tó fi dá mi ní ọkùnrin o wàá jẹ́ kí n mọ̀ ọ́. Yéésù Olúwa wa. Àmín. Egun ò ṣe yọ kúrò lára kára má ní wàhálà. Onírú egun ló dẹ̀ wà nínú ẹ̀yà ara ọkùnrin. Èyí tí obìnrin jẹ́ nú ẹ̀ ní ti ìhà, kì í ṣe egun ẹsẹ̀, kì í ṣe torí, kì í ṣe ti kí lorúkọ ibi waist àbí kí ni Yorùbá waist, ìbàdí, kì í ṣe egun ìbàdí, ìkan nínú egun ìhà wa ibi. Bó bá dẹ̀ wá tún ju báyìí lọ mo lè kúkú tú gbogbo pẹrẹpẹ rẹ̀ lálẹ́ yìí. Ní tí ó bá bàjẹ́ kó bàjẹ́, ní tí ó bá túnṣe kó túnṣe. That is why ní ìgbà míì tí ogun obìnrin bá dìde ó yẹ kó mọ ó yẹ kó mọ ìhà tí ó ti jáde. Ìwọ ogun tó dìde ogun ìhà mi ni ẹ́. Kí ni ìtumọ̀ ogun ìhà? Ibi tí a máa ń gbára lé, ibi tí a lè gbára lé, tí a lè sinmi lé. Lóòótọ́ ló dáa fún mi láti sinmi lé, bọ̀ tí ò bá ṣòṣo ìsinmi mọ́, mo bá ọ wí, mo pààrọ̀ ẹ. Pípààrọ̀ obìnrin kò sọ wípé kí ayé ọkùnrin ó má rìn jìnnà àbí kó rìn jìnnà. Ìyẹn ni pé pípààrọ̀ obìnrin tí ò bá ṣe é sinmi lé. Àdúbì ayọ́ àmọ́gàgà ọlọ́àbà àjùmídìámásùgù gúlùmùmù òdùdùdù bàmáyáyá ayọ́ àkùágàmù nazo inusa ibiki kíágámú ádámàdùdù jàyí jábúàgà múlò àdábìnù wẹ́n gbogbo yín kọ́lẹ̀ lè gbọ́n tí mò ń sọ yìí. That is why ní ìgbà míì àwọn obìnrin kan wọ́n pààrọ̀
àwọn ọkùnrin kan pààrọ̀ obìnrin kò affect achievement wọn torí pé bí o bá kọ obìnrin bí o bá pààrọ̀ obìnrin tí í ṣe pé o pààrọ̀ rẹ̀ ní ọ̀nà pé kò ṣeé gbára lé wàá jìyà ẹ̀ tó bá jẹ́ pé ogun kò ṣeé gbára lé ló fi kọ̀ ó máa favour ẹ̀ but ó pààrọ̀ obìnrin ní ọ̀nà pé kò ṣeé gbára lé mọ́ bí o bá múra sí àdúrà nàbà nàgù nàgà nàzù ní àmú rúàbà àjúnù gágámù hallelujah ẹ hallelujah yẹn àyànfẹ́ hallelujah. ọjọ́ lọ́jọ́ òní yé ọjọ́ wòlíì náà ni ọjọ́ lọ́jọ́ òní ọjọ́ wòlíì ọjọ́ wòlíì náà ni ọjọ́ lọ owó dà ọjọ́ lọ́jọ́ òní ọjọ́ wòlíì náà ni ọjọ́ wòlíì náà ni ọjọ́ lọ́jọ́ òní ọjọ́ wòlíì náà ni 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 agbárí ọjọ́ wòlíì náà ni ẹ̀káriwo ọjọ́ wòlíì náà ni ẹ̀káriwo ọjọ́ wòlíì náà ni ẹ̀káriwo ọjọ́ wòlíì náà ni 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 ọjọ́ wòlíì náà ni. Ọjọ́ lọ. Ọjọ́ wòlíì náà ni. Ọjọ́ lọ́jọ́. Ọjọ́ lọ́jọ́ òní. Ọjọ́ wòlíì náà ni o. Ọjọ́ wòlíì náà ni. Ọjọ́ lọ́jọ́. Ọjọ́ lọ́jọ́ òní. Ọjọ́ wòlíì náà ni o. Ọjọ́ wòlíì náà ni. That is why tí obìnrin kan bá wà ní ipò tí a máa gbé ara lé èèwọ̀ kan ṣoṣo tí o lè ṣe tí o dẹ̀ lè sọ lọ́wọ́ ni pé kò dalẹ̀. Obìnrin tá a lè pààrọ̀ lóbìnrin tí ò sí ní ipò ìhà wa mọ́ tí ò ṣe gbára lé. Tá a bá pààrọ̀ obìnrin tó wà ní àyè ìhà àwa máa ní wàhálà. Tí a bá pààrọ̀ obìnrin tí ò sí ní àyè ìhà obìnrin á ní wàhálà àwa ò ní ní wàhálà. These are the two reasons tí ọkùnrin yìí bá pààrọ̀ ìyàwó á ní èso ọ̀pá ní èso ìyàwó á ní bẹ́tù. Ní ọ̀pọ̀ ìgbà a pààrọ̀ ìyàwó a pààrọ̀ rẹ̀ a kú a kú ogun obìnrin ń ṣẹ́ títí ayé apá obìnrin ń san títí ayé ìgbèkóbìnrin kì í ní ọjọ́ tí a jáde bí a bá jáde nípa tìfojúrú nínú ẹ̀mí títí Jésù yóò fi dé láwà bẹ́ẹ̀
torí egungun kò ṣeé ṣe kíni kì í rà kì í parun bí owó àrùn ni kì í ṣe pé bóyá rírun rẹ̀ náà tó lera jù gbà tí ò wo torí nígbà míì rírun rẹ̀ tó bá gún ẹ á tó gún ẹlòmíì á tó gún kankan bàjẹ́ so olùlàdìtú òde ọ̀run o mo fẹ́ má dìtú bàbá mi o. Olùlàdìtú òde ọ̀run o mo fẹ́ má dìtú bàbá mi o. Olùlàdìtú òde ọ̀run o mo fẹ́ má dìtú bàbá mi o. Olùlàdìtú bàbá o èmi fẹ́ má dìtú bàbá mi o. Ó yá Olùlàdìtú òde ọ̀run mo fẹ́ má dìtú bàbá mi o. Mo fẹ́ má dìtú bàbá mi. Ọwọ́ ẹ̀dá mo fẹ́ má dìtú bàbá mi o. 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 Èmi náà fẹ́ má dìtú bàbá mi o. Mo 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 fẹ́ má dìtú bàbá mi o. Ọdún fẹ́ má dìtú bàbá mi o. Mo fẹ́ má dìtú bàbá mi o. That is why tí o bá bá obìnrin 100 ní àjọṣepọ̀ láyé eegun 100 ni yóò bá ọjà. Iye obìnrin tó bá ní àjọṣepọ̀ láyé iye ogun ẹ̀ ló jà. Iye obìnrin yẹn náà ó túmọ̀ sí bó jẹ́ ogún obìnrin ló bá sùn láyé ogún obìnrin náà ní eegun tí ayọ̀ níhà ogún obìnrin náà ni ó sì já ogún ẹ̀. Ogún obìnrin náà ló sì fi ogún ẹ̀ sílẹ̀ fún ìgbà tó bá kú fún àwọn ìran. That is why ó wà advisable láti ṣe àgbèrè bọ̀ kò wà advisable láti já ogún àgbèrè torí àgbèrè dáa tí o bá máa ń ṣe ṣùgbọ́n ogún rẹ̀ lẹ́yìn àgbèrè wàhálà wà ń díẹ̀. Mi ò ṣàgbèrè mọ́ ìyẹn ò ní ìdí pé ogun ọ̀ní jà ọ̀mọ́ o. Mo máa sọ oríṣi obìnrin méje fún wa. Ó ṣeéṣe náà kí n sọ ó ṣeéṣe kí n parí ìpàdé kí n wọnú wàhálà. Ó ṣeéṣe kí n sọ irú ìyàwó tí mo fẹ́ láyé fún yín. Nínú ìgbà tí mo bá sọ tèmi náà ẹ̀yin náà lè mọ irú ìyàwó tí ó wà lọ́wọ́ yín àbí tí ẹ fẹ́ fẹ́. Hallelujah. Ẹ gbọ́n dáadáa tí mo fẹ́ sọ. Hallelujah. Ẹ nawọ́ yín báyìí. Ẹ pe orúkọ Jésù lọ́wọ́ agbára. Olúwa mo dúpẹ́ pé àdìtú ló dá èmi ọkùnrin. Àdìtú náà ni wàá gbà ràn mí lọ́wọ́ látòní lọ. Àdìtú náà ni wàá gbà mí látòní lọ. Mẹ́ta ni. Olúwa mo dúpẹ́ pé àdìtú ló dá èmi ọkùnrin. Mo dúpẹ́ pé láti èní lọ àdìtú ni wàá fi ràn mí lọ́wọ́. Àdìtú ni wàá fi gbà mí látòní lọ. Olúwa ṣé o ṣé o. Mo dúpẹ́ pé àdìtú ló dá èmi ọkùnrin. Mo dúpẹ́ pé láti òní lọ àdìtú ni wàá fi ràn mí lọ́wọ́. Láti òní lọ mo dúpẹ́ pé àdìtú ni wàá fi gbà mí. Olúwa ṣé o. Olúwa ṣé o. Jésù Olúwa wa. Àmín.
mo sọ kankan fún àyànfẹ́ mo ní kì í ṣe gbogbo eegun ọkùnrin ni a fi dá obìnrin, eegun ìhà la fi dá, kì í ṣe eegun ẹsẹ̀. Ìyẹn ni ìgbésẹ̀ wa, ìtẹ̀síwájú wa, ìrìnàjò ayé wa ní ẹsẹ̀. Ìhà wa òun ni ìyẹn apá wa, òun ni ìdáwọ́lé wa, àṣeyọrí wa. Lábẹ́ ìṣàkóso ìhà wa òun ni ìpinnu èrò wa wà, gbogbo ijó ní mọ́ ọkàn wa. Bí ìdáwọ́lé wa àti ìgbésẹ̀ wa àti èrò ọkàn wa tí ò bá ti ní àjọṣe, gbogbo ìrìnàjò ayé wa ní wàhálà. Ẹ gbọ́ mi ẹ̀yin bàbá, ẹ jù mí lọ́jọ́ orí ló jẹ́ kẹ́ ẹ mọ̀ tí mo sọ. Ẹ gbọ́ tí mo sọ yìí. Nítòótọ́ ìtẹ̀síwájú wa, ìrìnàjò wa kò sí lọ́wọ́ obìnrin. Ìdáwọ́lé wa kò sí lọ́wọ́ wa. Ṣùgbọ́n ìpinnu wa òun ni foundation gbogbo tá a fẹ́ ṣe láyé. Èrò ọkàn ni foundation. Ó join mọ́ ohun àti ìhà wa. So whatever, that is why ní ọ̀pọ̀ ìgbà obìnrin ló máa kọ́kọ́ mọ ọkùnrin dáadáa. Ó lè fẹ́ obìnrin kó bí gbogbo ọmọ inú ẹ̀ fún ẹ kó mọ́ ti mọ̀. Ní ọ̀pọ̀ ìgbà ìkankan kékeré lè ṣẹlẹ̀ kó tiẹ̀ ti lo 70 years kó dẹ̀ ní màá dẹ̀ sọ ohun tí obìnrin jẹ́ fún ẹ lónìí o, màá dẹ̀ jíwèé ara mi fún ọ. Ìtumọ̀ ẹ̀ ni pé òun bá gbélé òun gángan mọ̀ pé ò tí ì mọ òun. So ó lè wà pẹ̀lú obìnrin fún 50 years kó má tí ì mọ̀. Bọ̀tóbi ò lè bá ọ gbé láàárín ọdún kan kó má mọ̀rọ̀ ọkọ tó ń fẹ́. Ó lè gbé pẹ̀lú obìnrin fún odidi 100 years kí ẹ má mọ ibi ó wíìkì sí tán. But obìnrin ò lè bá ọ gbé kó má befriend yẹ kẹ́ ẹ má tiẹ̀ tí ì fẹ́ra, yóò ti mọ àìsàn rẹ. Ẹni tó máa ní ṣèyí amúni sínú ìgbèkùn bí ẹni tí ò máa ní lọ. Mo sọ̀rọ̀ ní alẹ́ bí ẹni tí bí mi ò bá sí máa ń kọ́ jẹ́ kí ọ̀rọ̀ tí mo wà tí mo fẹ́ gbé wọnú sàárè jẹ́ kí n bímọ ẹ̀ fáwọn ọmọ Ọlọ́run tí wọ́n ní oore ọ̀fẹ́ láti gbọ́ mi lọ́jọ́ ọ̀la fún ìmúra, fún ìdíra, fún ìrìnàjò wọn. The mercy, the riaga, the mercy, the riede, the mayuaya, the two enter, Mirida, Arama, Aguna, Misaida. Àti mo sọ mi. Ẹ̀nà àwọn méjèèjì sókè yín àyànfẹ́. Ẹ pe orúkọ Jésù. That is why ẹ̀yin àyànfẹ́ gbọ́wọ́lẹ̀. That is why Ọlọ́run kì í bá obìnrin jà. Èṣù kì í bá obìnrin jà. Bẹ́ẹ̀ni. Torí pé ọkùnrin jẹ́ direct sí Ọlọ́run. Obìnrin jẹ́ ẹni tí ó gba ẹni tí yóò dé ọ̀dọ̀ Ọlọ́run through ọkùnrin. Ẹni tí a mú jáde láti ọkùnrin tí yóò gbọ́, ẹni tí ọkùnrin yóò gbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run láti sọ fún ni. Ádámù gbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run. Constitution tí Ọlọ́run àti Ádámù ṣe ló wà ní first reading, second reading ní house of Efa tí èṣù fi gba third reading lọ́wọ́ ẹ̀
tó fi di wàhálà ní ìjọba tax reform. Ẹ hallelujah ńlá o. Hallelujah. Ẹ gbọ́ mi. Gbogbo wa la ka ìwé Job orí kìíní ẹsẹ̀ kẹwàá orí kejì lọ sí ẹsẹ̀ kẹwàá sí 20 kìíní. Gbogbo ohun tí Job ní láyé ni èṣù bàjẹ́. Sọ fọwọ́ kan obìnrin yẹn. Ka bíbélì débẹ̀ ni. Bíbélì sọ tó bá jẹ́ ẹni tán fọwọ́ kan ó sọ fún Job pé Job ó ṣe bú Ọlọ́run kó kúkú kú kó kún òun àti èṣù nìkan ṣoṣo. Kí ni wàhálà tiẹ̀? Tó bá jẹ́ ẹni tí ó fọwọ́ kan tó máa lè sọ bẹ́ẹ̀. Èṣù fọwọ́ kan ìyàwó Job ó pọ̀ ọmọ ẹ̀ ó wo ilé ẹ̀ ó bá gbogbo ara jẹ́ ó dẹ̀ fìyàwó lẹ̀ kò ní bísínẹ́sì pẹ̀lú ẹ̀ torí ó mọ̀ pé tóun bá bá tóbìnrin jẹ́ ta lòun fẹ́ lò gẹ́gẹ́ bí instrument. So a lot of you today gbogbo wa tá a wà ń bí la ní hallelujah. Ẹ̀gbọ́n tí mo sọ ọ̀rọ̀ mídíà lélẹ́yìí ó lágbára gbogbo àtàwọn àwọn bí gbogbo bá ti jẹ́ ọkùnrin ọjọ́ tó bá ti ní ìyàwó ó ti ní ohun èlò èsùn sínú ilé yín ìwà àti ẹlẹ́jọ́ sùn lẹ́jọ́ ń jí lẹ́jọ́ ń jẹ. So if Satan want to capture you he have a vessel behind you lójú àlá lójú ẹ̀mí lóòótọ́ lórí gẹ́gẹ́ bí ohun ìsinmilé bí ipò tí ó wà nínú eegun ẹ̀ ṣùgbọ́n at the another way ohun èlò fún èsùn lóbìnrin jẹ́. Ó fẹ́ capture Jésù ìyá Jòhánù àti Jacob ó dá ìjọba Jésù rú Ọlọ́run ló bá Jésù tó ó sọ fún Jésù pé ẹ jọ̀ọ́ mo fẹ́ kí ọmọ mi kan kó wà lápá ọ̀tún ìkejì lápá òsì níjọba rẹ̀ ibi tí ṣọ́ọ̀ṣì Jésù gbà dàrú ni pé màmá wọ́n dẹ̀ ṣiṣẹ́ rẹ̀ wọ́n ní all vassal all caterias tí wọ́n lè fi ṣe kinní yẹn ṣùgbọ́n ibi tó gbé gbà yẹn ṣọ́ọ̀ṣì máa ṣe kinní ó máa dàrú Jésù bá sọ pé màmá lóòótọ́ ni àwọn ọmọ tí Jésù bá ní kò ṣẹlẹ̀ ipa tí ó ń kó àti táwọn ọmọ yẹn kó ó máa da ṣọ́ọ̀ṣì rí àwọn àpọ́sù náà ti gbọ́n tó ń ṣẹlẹ̀ so Jésù wá sọ pé kí ṣọ́ọ̀ṣì ó má bàa dàrú kí ìrìnàjò wọn àtàwọn ọmọ yẹn àti màmá náà má bàa ṣe kí Jésù wá sọ pé ní ti ìjọba mi o kì í ṣe tèmi láti fi ènìyàn sápá ọ̀tún ó ti gbàjọba náà bí apá ọ̀tún bá yìn píìsì ẹ̀ apá òsì máa ṣe kí ni o ó bá yìn píìsì ẹ̀. So nínú iṣẹ́ ìránṣẹ́ bí o bá ti jẹ́ ọkùnrin tó o bá sáà ti lè ní ìyàwó o ti ní ohun èlò èsùn sílé. Ọ̀nà kan ṣoṣo tó o dẹ̀ lè gbà fi maintain ohun èlò èsùn ni pé kó o dá mà kó o dẹ̀ mọ ibi tó wíìkì sí. These are the only two solutions. Ọ̀nà kan ṣoṣo tí o lè fi ní àlàáfíà pẹ̀lú ohun èlò èsùn. Number one tó o lè fi tó bá ti lè fi ṣẹ́gun èsùn o ló lè fi ṣẹ́gun ohun èlò wọn. One kó o dá ohun èlò èsùn mà kí o dẹ̀ mọ eré àbí tí o wíìkì sí. Torí ibi tí o wíìkì sí lèsùn máa gbà wọlé bí èsùn bá dẹ̀ fẹ́ wá nínú ọ̀rọ̀ nínú ìṣèkò gbọ́dọ̀ dá èsùn tí o bá dá mà ìṣàkàpṣọ ẹ̀. That is why ní ọ̀pọ̀ ìgbà tí obìnrin bá fẹ́ bá ọ sọ̀rọ̀ ìgbà méjì náà máa bá ọ sọ̀rọ̀. One ìgbà tí ìwà àtàwọn bá jọ ní àjọṣepọ̀ tán àbí tí àjọṣepọ̀ bá há ọ lára tó gùn ọ́ wọ́n á ju ọ̀rọ̀ yẹn wọ́n á fẹ́ fi capture irú ọkùnrin tó jẹ́
tó o bá ti dáhùn ọ̀rọ̀ nígbà tó o fẹ́ gun orí obìnrin àbí ìgbà tí o ṣẹ̀ṣẹ̀ sọ̀kalẹ̀ àbí ìgbà tí obìnrin ṣe nǹkan tó wú ọ lórí tó ti wọ̀ bíi ọba Herod torí kò expect pé obìnrin ọmọ Herod yẹn máa bèrè orí Jòhánù. It's not intentionally to cut John hair but ó ti wà move ó ti dá májẹ̀mú with a move pé okó tó bá ti béèrè ni màá fún ọ nígbà tó dẹ̀ máa bẹ́ ó ní orí Jòhánù. He was in shock but kò lè yí àṣẹ májẹ̀mú pa. That is why when rescue bó ṣe jẹ́ nìyẹn. Ẹ jẹ́ ká gbàdúrà bíi mẹ́ta ká lọ jókòó torí mo lọ́rọ̀ ẹ sọ lónìí fún ẹ̀yin àyànfẹ́. Mi ò mọ̀ bóyá mo communicate pẹ̀lú yín. Mi ò mọ̀ bóyá rí ìkan géènì bẹ́ẹ̀. Ẹ nawọ́ yín. Ẹ jẹ́ gbàdúrà bíi mẹ́ta yìí. Ẹ pe orúkọ Jésù. Olúwa, mo wíìkì síbì kan. Má jẹ́ kí ohun èlò èso lè gbàbẹ́ capture mi. Olúwa ràn mí lọ́wọ́ ní ìkóríta bí mo wíìkì sí tí èso àti ohun èlò rẹ̀ kò ní lè capture mi àti ìrìnàjò ayé mi. Ẹ gbàdúrà orúkọ Jésù. Ẹ sọ̀rọ̀. Olúwa ràn mí lọ́wọ́ ní ibi tí mo wíìkì sí tí èsùn àtòhun èlò rẹ̀ kò ní lè capture mi. Olúwa o, ibi mo wíìkì sí gan-an ràn mí lọ́wọ́ ń bẹ̀ tí èsùn àtòhun èlò rẹ̀ kò ní lè capture mi àtayé mi. Olúwa ràn mí lọ́wọ́ ní ìkóríta ibi mo wíìkì sí o tí èsùn àtòhun èlò rẹ̀ kò ní lè capture mi. Gbọ́ àdúrà Jésù Olúwa wa. Àmín. Ìsinmilé, ìgbáralé, ìrànlọ́wọ́ ní apá obìnrin ló ń jẹ́ bẹ́ẹ̀. Ọjọ́ tí ò bá ti ṣèrànlọ́wọ́ mọ́ tó sì ìfọkànbalẹ̀ èèyàn gbogbo ara ti ní wàhálà. That is why ohun tó gbé ọkàn ọkùnrin sókè jù láyé, ohun tó wà provocative, ṣé provocative ni, ṣé provocative ni, provocative, thank you. Ohun tó wà provocative jù láyé ni pé tí o bá fẹ́ mọ̀ pé wàhálà wà kí obìnrin kó gbé pressures lé ẹ lórí or kí o press yẹ ikú yájú ẹ̀sìn lọ. Bí o bá tí ní tí o bá sọ pé o ní ìdààmú láyé tí o bá tí pàdé ìdààmú obìnrin o tí ní ìdààmú. Torí ní ìgbà míì tí obìnrin bá kó ìdààmú rẹ̀ dé wàá máa wọ mọ́tò lọ́ba ẹ̀ wà á dé wọgbó wàá rò pé ojú ọ̀nà ló ṣe kí ló wà. Kí ló ṣẹlẹ̀ pẹ̀lú kí ni? Hallelujah. Ìtàn pè ní frustration obìnrin ni. Ìtàn pè ní distraction obìnrin ni. Ìtàn pè ní confusion obìnrin. Orúkọ mẹ́tẹ̀ẹ̀ta tí èsùn jẹ́ nìyẹn àná obìnrin dẹ̀ ní mẹ́tẹ̀ẹ̀ta náà gé. Mo ti ṣe àwọn followers mi o tájọ́ obìnrin bóyá mi ò ní gbọ́rẹ̀ òpin ọdún lọ́dún yìí pẹ̀lú tí mo sọ wọn. Ọlọ́run má jẹ́ kí ebi òpin ọdún pa mí nìyí o torí ọ̀pọ̀lọpọ̀ ìrànlọ́wọ́ mi ọwọ́ wọn ló ti wá bọ̀ tí mo sọ tí wọ́n sọ lálẹ́ ó lè mébi ọdún ìpa mi ò tọ́lọ́run bá dá sí o torí mo máa tún kankan lálẹ́ mo dẹ̀ ti fẹ́ lọ máa tún nìsín mo ti fẹ́ lọ máa tún ọ̀tọ́ mo sọ ó bẹ́tà kí generation tó ń bọ̀ lẹ́yìn mi ó bọ́ nínú ìgbèkùn torí tó bá jẹ́ pé mo ti wọlẹ̀ ní ọdún tó kọjá àbí ọdún yìí
tó bá jẹ́ pé mo ti wọ sàárè gbogbo tí mò ń sọ yìí ni ó máa wà pẹ̀lú mi ní ibojì. Oore ọ̀fẹ́ tẹ̀ dẹ̀rí yẹn kò lọ títí. Ẹ nawọ́ yín báyìí, ẹ tó pe orúkọ Jésù. Olúwa, irinṣẹ́ ìsùn tí ó ń bẹ pẹ̀lú mi, mú àpá tó ti sá mi kúrò láàárọ̀ yìí. Àpá tí irinṣẹ́ ìsùn tí èmi àti ẹjọ́ darajò pọ̀ mọ́. Fẹ́ẹ́ pé mi ò dárúkọ obìnrin bọ̀ mo ti sọ̀rọ̀ fún yín. Àpá tí ohun èlò èso ti fi sáyé mi o. Lórúkọ Jésù, Olúwa fàánú mú kúrò lára rẹ̀. Orúkọ Jésù, gbogbo àpá tó ń wọ èlò èsùn tó ti fi sínú ayé mi o, tó ti fi sínú ayé mi o, gbogbo àpá o tó ń wọ èlò èsùn ti fi sínú ayé mi o. Tí a jọ da ìrìnàjò pọ̀, Olúwa mú kúrò lálẹ́ yìí, fàánú rẹ̀ mú kúrò. Jésù Olúwa wa. Ẹgbà ìkẹta ká jókòó. Olúwa, ìrànlọ́wọ́ lẹ fi obìnrin ṣe fún mi, ó ti di hallelujah. Okay, ó tí ẹ fi ṣèrànlọ́wọ́ fún mi tí ó ti padà di ìrànmáyélẹ́rú. Kí mo fọ? Gbogbo ohun tí ẹ fi ṣe ìrànlọ́wọ́ fún mi, bẹ́ẹ̀ bá gbọ́ mi lónìí ẹ̀ gbọ́rọ̀ mi má láyé nìyẹn. Gbogbo ohun tí ẹ fi ṣe ìrànlọ́wọ́ fún mi, kí lọ́lọ́run fobìnrin ṣe fún wa? Gbogbo ohun tí ẹ ti fi ṣe ìrànlọ́wọ́ fún mi tó ti di ìrànmúlẹ́rú, tó ti di ìrànmáyélẹ́rú fún mi, Olúwa fàánú gbà mí láàárọ̀ yìí. Mo ti wọ̀ ọ́, mo ti ṣe kí ni? Ẹni tí ẹ fi parí ẹ̀ nìyẹn. Olúwa fi àánú ṣe kí ni? Fàánú gbà mí láyé láàárọ̀ yìí. Mo ti wà nínú ìgbèkùn ìrànlọ́wọ́. Ohun gbogbo tí a gbé dìde fún ìrànlọ́wọ́ mi tó ti di ìrànmúlẹ́rú, tó ti mú èmi àtayé mi lẹ́rú o. Olúwa, mo ti wọ̀ ọ́. Olúwa gbà mí láàárọ̀ yóò. Olúwa gbà mí láàárọ̀ yìí. Olúwa, mo ti wọ̀ ọ́. Mo ti wọ̀ ọ́ sà. Olúwa, mo ti wọ̀ ọ́. Mo ti wọ̀ ọ́ o. Olúwa, mo mà ti wọ̀ ọ́. Olúwa, mo ti kó sí o. Olúwa, mo ti kó sí o. Olúwa, mo ti wọ̀ ọ́. Olúwa, mo ti kó sí. Olúwa, mo ti kó sí o. Olúwa, mo ti kó sí o. Olúwa, gbà mí. Gbogbo tó dúró bí ìrànlọ́wọ́ tó ti padà di ohun tó mú èmi àtayé mi lẹ́rú o. Olúwa, gbà mí o. Pẹ̀lú ìrànlọ́wọ́ rẹ, Olúwa, gbà mí. Jésù Olúwa wa. Ọ̀dọ̀ mi, Olúwa o, yọ mí nínú adùn ìṣẹ́jú tí ò pógún ìṣẹ́jú tó máyé mi wọ 20 ọdún. Adùn tí ò pé 20 ìṣẹ́jú tó mú ayé mi wọ 20 ọdún. Ẹ̀yin àyànfẹ́ o, pátápátá evangelist, àmì burúkú ni ò pé o jáde nínú abẹ́ ìṣẹ́jú yìí. Iṣẹ́ láti ilé ló dọ̀dọ̀ yín yẹn o. Àmì burúkú.
burúkú gbáà. Gbogbo ẹnikẹ́ni tí ìgbẹ́ bá gbọ̀n ní ìsín àmì láti ilé wá ni o. Wọ́n já ọgbà lábẹ́ orí ọ̀fẹ́ ni o. Ẹni ìgbẹ́ tó bá ti lè gbọ̀n ní ìṣẹ́jú yìí ó lọ tọ̀ ìgbẹ́ ìtọ́lé ìgbẹ́ gangan ni wọ́n ránṣẹ́ sí ẹ láti ilé ni o tọ́ mọ́ sọ fún un. Tá bá ti yẹ ọ́ gẹ̀rẹ̀ ní ìṣẹ́jú yìí wọ́n ránṣẹ́ sí ẹ ní wájú ẹni tó ní ayé bíbélì lílé wọ́n capture ẹni o. Kò mà sí ọlọ́run tó dàbí rẹ o. Kò mà sí ọlọ́run tó dàbí rẹ o. Òbírí ọba tí yí ibi padà sí rere. Ó mà ṣe o. Olúwa o, gbà mí lọ́wọ́ adùn tí ò pé 20 ìṣẹ́jú tó mú ayé mi wọ 20 ọdún. Kò sí ọ̀ríjínà ìbálòpọ̀ tí kì í bá ṣe drug tí ìbá dẹ̀ ṣe àìsàn tó gbọ́dọ̀ kọjá 20 minutes tó gbọ́dọ̀ tó 20 minutes. Kò sí. Ìsáàdà kó jẹ́ àìsàn ọ̀bí kó jẹ́ drug sex drug help sex ó tán tó gbọ́dọ̀ kọjá ọ̀ bóyá olópin bí àwọn tó lè lọ èkíní èkejì ẹ̀kẹta ṣùgbọ́n number one àkọ́kọ́ yẹn kò gbọ́dọ̀ pé 20 minutes torí àgbà ní gbogbo yín the first one àkọ́kọ́ yẹn ìyẹn gangan ni ìyẹn ni wọ́n ń pè ní gbogbo ètò òkun yẹn orúkọ míì tá à ń pè bóyá ká fẹ́ useless ara wa àwa dẹ́ṣẹ̀ rè ọkẹ́ ká fẹ́ fi ọ̀tá hàn ara wa ìyẹn náà á dẹ̀ lè jẹ́ bóyá àlè kò lè jẹ́ obìnrin tí o fẹ́ sí ilé o lè fi ìyàwó tó o fẹ́ sílé kó o lọ fẹ́ bá lọ fẹ́ ránṣẹ́ kọ́ran tọ́ran kò possible extra sex o lè ṣe tó bá jẹ́ ìyàwó ilé ni o tó lè ṣe ìyàwó bóyá obìnrin ìta àbí bóyá o fẹ́ ṣe torí wàá máa wò pé ó wà ń bẹ̀ lọ́la ó wà ń bẹ̀ ní àárọ̀ ó wà ń bẹ̀ ní òun náà máa wọ̀ bí o kàfẹ́ pé kí ló gùn ẹ́ lónìí irú àìsàn wo ló ń ṣe ẹ́ lónìí ṣé èní ló fẹ́ jẹ́ tán ni hallelujah ńlá o mo ti bọ̀rọ̀ jẹ́ mo bọ̀rọ̀ jẹ́ obìnrin tí ó lè lọ first and second time extra access ni obìnrin tó bóyá ìjọ gbé bẹ́ẹ̀tì àbí ó lọ píìkì ẹ̀ lásẹ̀wọ́ ó dẹ̀ fẹ́ lo gbogbo owó ẹ̀ pé owó mi ò gbọ́dọ̀ wọgbó gbọ́dọ̀ lo owó mi tán ẹ ṣàlélẹ́yà náà o mo mọ̀ pé nínú ọkàn yín ẹ gbọ́dọ̀ sọ kankan pé ó dà pé prophet náà ti nájàrí lóòótọ́ mo nájàrí mi ì ṣe pretenders mi ì ṣe kíni o mi ì ṣe pretender mo ti sọ dáadáa fún wa rí ọjà tí mo ná rí ni a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run tó fi àánú ṣe kíni o ó tó fi rà wá padà ẹ pariwo báyìí ẹ pariwo mo fi ṣe àlàyé àdúrà yẹn ni o adùn tí ò pé 20 ìṣẹ́jú tó máyé mi wọ 20 ọdún olúwa wo tí ò ní ọjọ́ kẹfà tí ó dá ènìyàn iṣẹ́ ọjọ́ kẹfà ọjọ́ kejìlá olúwa ló má jẹ̀mú iṣẹ́ ọjọ́ kẹfà tó dá mi o
kì í ṣobìnrin ni a dá lọ́jọ́ kẹfà o, ọkùnrin la dá lọ́jọ́ kẹfà o, ọkùnrin la fi, torí a ti dá ọkùnrin sí ọgbà dáadáa kí a ṣẹ̀ṣẹ̀ tó gbé obìnrin já. Ọkùnrin ní iṣẹ́ ọjọ́ kẹfà o. Àti àárọ̀ yìí ẹnìkankan any Bible scholar ò lè identify pé ọjọ́ tá a mọ obìnrin lélẹ́rìí. It's not in the record in the scripture pé ọjọ́ tóbìnrin wá sáyé rẹ̀. Ọkùnrin ti wà ń bẹ̀ for a long. Ọkùnrin ní iṣẹ́ ọjọ́ kẹfà. A ti parí iṣẹ́ kí ọ̀rọ̀ obìnrin ó tó jáde. Ọjọ́ kìíní, ọjọ́ kejì, ọjọ́ kẹjọ, Ọlọ́run ti sinmi. After ìsinmi Ọlọ́run ní iṣẹ́ obìnrin wá sáyé di míníbà. Àjùwàgà nímísà. Àlùmínú nù ẹ́dẹ́dẹ́ mọ́ jùrúdìá. Ẹ ṣe hallelujah jọ. Ẹ ṣe hallelujah. Ẹ ṣe hallelujah jọ. Don't compare your, no. Don't compare a man with a woman. Don't compare it. Ẹ̀yìn tí Ọlọ́run sinmi ọjọ́ keje ni obìnrin ṣẹ̀ wá. Obìnrin ò dẹ̀ ní rẹ́kọ̀dù ọjọ́ tá a dá di àárọ̀ yìí nínú Bíbélì. Obìnrin ṣe ọjọ́ kẹfà o. Kò sí nínú iṣẹ́ ọjọ́ keje títí di àárọ̀ yìí. Tí o bá ka Bíbélì, Bíbélì á sọ pé a sì ka àwọn ọkùnrin àti àwọn àgbà, a sì ka obìnrin àti a sì ka àwọn ọmọdé àti obìnrin. Ibi míì Jésù ṣiṣẹ́ ìránṣẹ́ 4,000, 3,000, 5,000. Bíbélì sọ pé a sì ka àwọn àgbà àti ọkùnrin, ṣùgbọ́n a sì ka àwọn obìnrin àti. They are part of all, but they are not a part of the 7 days assignment by God. Lóòótọ́ la dá ilé amú obìnrin jáde nínú ọkùnrin nínú ẹ̀yà ara wa, ṣùgbọ́n wọn ò pẹ̀lú iṣẹ́ ọjọ́ kìíní sí iṣẹ́ ọjọ́ keje wọn ò sí ń bẹ̀. Lẹ́yìn tá a dá Ádámù tán, tá a ṣe gbogbo tá a fi sínú ọgbà, ni Olúwa sọ wá ronú pé ẹ jẹ́ kí n wò ẹni bíi tiẹ̀ tí òun nìkan ò ní ṣe kíní o, tí ò ní dá nìkan wà. Ádámù ti àti ẹ jẹ́ kó o bẹ̀. So tí a bá ń sọ pé gbogbo iṣẹ́ ọjọ́ keje ọ̀sẹ̀ kẹfà ni wá, kì í ṣe obìnrin ò pẹ̀lú iṣẹ́ ọjọ́ kẹfà. It's biblical wrong. It's what? It's a biblical wrong. Ẹ lọ ka Bíbélì. Èmi ò sọ pẹ̀lú theology, mo ń sọ pẹ̀lú àwọn tí mo kà nínú ẹ̀mí. Ẹ lọ ka Bíbélì yẹn. Ọlọ́run ti parí iṣẹ́ rẹ̀ tán. Lẹ́yìn ìsinmi ọjọ́ keje, nígbà tí Ádámù wà nínú tó fi Ádámù síbẹ̀ ló ṣẹ̀ wá ronú pé ó yẹ kí a dá olùrànlọ́wọ́ bíi tiẹ̀ fún. So outside the game, I'm sorry to say this. Mo mọ̀ pé tó bá jẹ́ ìpéjọpọ̀ tọkùnrin tóbìnrin, ìbéèrè máa pọ̀ ní àyà òní. Àyà ìní tó bá jẹ́ Bible study ni àbí Sunday school, wàhálà máa ṣe kíni o, ọ máa so bí ọ̀rọ̀ ọba Solomon, wàhálà máa ṣe kíni. Èní ìgbani ṣọ́ọ̀ṣì ọba ṣe kíni ló bá da gbogbo ẹ̀. Ló bá jẹ́ èní ní Sunday school ni o. Tó bá jẹ́ ìní ní Sunday school, mo mọ̀ pé ọ̀tá mi ṣe kíni ó wọ wàhálà lẹ́nu. Ìbéèrè a máa ṣe kíni, a máa jáde lọ́tùn lósì. Nígbà bá dẹ̀ yá, màá wá lo ọgbọ́n Ọlọ́run pẹ̀lú ẹ̀ pé ẹ jẹ́ ká lórí ọ̀fẹ́. Ẹ jẹ́ ká ṣe kíni o, ká lórí ọ̀fẹ́. Ṣé mọ̀ pé tálùfáà bá ti rí pé ọmọ ìjọ capture òun níbi Sunday school, a wá wò pé ẹ jẹ́ ká lọ síbi àdúrà ká sọ̀rọ̀ ọ̀fẹ́ pé à á sọ ní Nasiri. Ó mọ̀ pé ẹ gbàgbé ní ẹ ṣàlélóyà aláwọ̀. Ẹ pe orúkọ Jésù. Olúwa ló májẹ̀mú iṣẹ́ ọjọ́ kẹfà tí mo jẹ́. Olúwa gbà mí
lọ́wọ́ ogun tí ò pé ogún ìṣẹ́jú. Adùn tí ò pé ogún ìṣẹ́jú, adùn tí ò pé ogún ìṣẹ́jú tó fa ayé mi wọnú ogún ọdún. Orúkọ Jésù, Olúwa gbà mí o, 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 Olúwa lónìí gbà mí o lọ́wọ́ ogun adùn tí ò pé ogún ìṣẹ́jú tó fà mí wọ ogún ọdún. Adùn tí ò pé ogún ìṣẹ́jú tó fà mí wọ ogún ọdún. Olúwa fàánú gbà mí. Ló májẹ̀mú òní tí sọjọ́ kẹfà oṣù kejìlá. Olúwa gbà mí lọ́wọ́ ogun adùn tí ò pé ogún ìṣẹ́jú tó fà mí wọ ogún ọdún. Gbọ́ àdúrà Jésù Olúwa wa. Mo ti lo wákàtí kan nínú àdúrà, mo tún fẹ́ padà sínú ọ̀rọ̀. Ibi tí mo fẹ́ sọ yìí, mo fẹ́ sọ deep about a woman. Deep about a woman. And seven, I want to speak concerning deep about a woman and 7 types of a woman. So from that place, from that area, you can grab or have a knowledge, experience, a knowledge about a woman's assigned to your life. Deep about a woman and 7 types of a woman. Amen. Number 1, mo fẹ́ dárúkọ obìnrin méje kan kí n tún sọ deep about a woman. 1, kí n tó sọ nípa ìjìnlẹ̀ nípa obìnrin. Ọkùnrin jẹ́ ohun èlò fún Ọlọ́run ọ̀gá ògo. Obìnrin jẹ́ ohun èlò fún èṣù. Àbí ohun tí èṣù rí gẹ́gẹ́ bí ohun ìjà wọn láti capture ayé àti ọkùnrin. Tí ẹ bá wo ìwé Genesis 3:1-7-16, ẹ rí i pé the first tempted tí ó mú Ádámù kúrò nínú ọgbà, ohun èlò tí èṣù ń lò ní obìnrin láti jẹ́ kí oore ọ̀fẹ́ àti àánú Ọlọ́run ọ̀gá ògo àti ètò Ọlọ́run ó yẹ̀ lórí Ádámù ọkùnrin àkọ́kọ́. Ní ìtẹ̀síwájú, obìnrin ò pẹ̀lú iṣẹ́ ọjọ́ keje o tí Ọlọ́run kọ́kọ́ ṣe o. Bí a bá wọnú ìwé Genesis orí kejì, ẹ rí i pé Ọlọ́run ti dá ohun gbogbo tán. Ó ti dá ènìyàn, ó ti sinmi ní ọjọ́ keje. Ènìyàn tó dẹ̀ dáńgbà náà Ádámù ni. Ó dẹ̀ sinmi ní ọjọ́ keje. Gbogbo ìgbà tó sinmi yẹn, Éfà ò tí ì wá sí ìran, Éfà ò tí ì sí láyé. Lẹ́yìn ìgbà tí ó pèsè ọgbà fún Ádámù, lẹ́yìn iṣẹ́ ọjọ́ keje, after 7 days assignment, Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá wòye pé báwo ni Ádámù tí mo dá sínú ọgbà láti Genesis 2:15, 17, 18, 19 lọ yẹn. Ìgbà yẹn lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ wá wò pé
kò yẹ kí ọkùnrin yìí nìkan máa wà nínú ọgbà yìí, ẹ jẹ́ kí n ṣe obìnrin olùrànlọ́wọ́ tó dàbí rẹ̀ fún. Let me find a helper tó máa resemble rẹ̀. Ní ìgbà náà ni Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá yọ eegun kan nínú ìhà ọkùnrin, nínú ìhà Ádámù. Kì í wá ṣe gbogbo eegun ni Ọlọ́run yọ ní ìhà Ádámù. Ẹyọ kan nínú ìhà rẹ̀. Ìhà túmọ̀ sí ibi ìsinmilé ara, ibi ìgbọ́kànlé, ibi ìrànlọ́wọ́. Ẹyọ kan ni ẹsẹ̀ wà lọ́tọ̀. Ìhà àti ọkàn wọ́n jọ wà papọ̀. Ẹsẹ̀ túmọ̀ sí ìgbésẹ̀ wa, ìtẹ̀síwájú wa, ìrìnàjò wa. Ọkàn wa níbí sí ìhà wa túmọ̀ sí èrò wa, ìpinnu wa, ìmọ̀ wa, àárín àwa àti Ọlọ́run. That is why gbogbo tí èsùn tájẹ̀tì láyé ọkàn wa, bẹ́ẹ̀ ni ohun èlò tó dẹ̀ pèsè láti tájẹ̀tì ọkàn wa, nítorí pé ìhà òun àti ọkàn lọ́jọ́ wà papọ̀. Apá àti orí jọ wà papọ̀. Whereas apá túmọ̀ sí ìdáwọ́lé, àṣeyọrí àti láti gbogbo apá àtẹsẹ̀. Tí a bá máa kí apá àtẹsẹ̀ àtorí kóríire, tí a dẹ̀ máa kí tá a bá máa kí apá àtẹsẹ̀ kóríire àbí orí, ohun tí ọkàn bá rò, ohun tí ọkàn bá pinnu, àṣìmẹ́ẹ̀tì tó bá ti nú ọkàn wá níbi tá a ti yọ ìhà obìnrin, níbi tí èsùn tájẹ̀tì ló máa sọ. Tí ohun tí ọkàn, èrò ọkàn bá ti wà capture, tí ò ti wà capture, tí ò ti wà in captive, ni ó lè ṣeéṣe fún ìgbésẹ̀, fún ọwọ́ láti ṣàṣeyọrí. Bí èrò ọkàn wa bá ti fi orí ṣánpọ́n, tí èsùn bá ti capture èrò wa, ìpinnu wa, ìmọ̀ wa tó ti capture ẹ̀, then there is nothing, gbogbo ohun tí ó bá wà lọ́wọ́ lẹ́sẹ̀ kò lè ṣàṣeyọrí fún. That is why tí ohun èlò fún gbogbo ìrìnàjò ayé wa inú ìhà wa ló ti jáde, tá a lè sinmi lé. Ohun èlò tí èdúndẹ̀ rí ohun èlò yẹn bí ohun tí òun lè lò láti kásọ̀ gbogbo ìgbé ayé wa. Torí ọkàn tí ẹ rí yẹn, ibẹ̀ náà ni ibùjókòó Ọlọ́run ọ̀gá ògo. Hallelujah ńlá kan. I'm talking deep about a man, especially a woman. Another one, ìdí tí ọkùnrin fi wà tájẹ̀tì fún èṣù nìyẹn. Ọkùnrin jẹ́ tájẹ̀tì fún Ọlọ́run, bẹ́ẹ̀ náà ló jẹ́ tájẹ̀tì fún èṣù. Ọkùnrin jẹ́ àdìtú, Ọlọ́run náà jẹ́ àdìtú. Ó tí a ń pè ní mẹ́sàn-án àdìtú ni. Nítòótọ́ obìnrin ló máa ń lóyún ọkùnrin, torí pé ọkùnrin ló kọ́kọ́ lóyún obìnrin. Ṣùgbọ́n ẹ jẹ́ n sọ fún wa, oṣù mẹ́sàn-án tí obìnrin fi ń bí ènìyàn, mẹ́sàn-án jẹ́ májẹ̀mú, ó jẹ́ Ọlọ́run. Mẹ́sàn-án jẹ́ ọkùnrin, ó dẹ̀ jẹ́ májẹ̀mú. Ọkùnrin tí ẹ rí yẹn, ọkùnrin jẹ́ májẹ̀mú. That is why tí Bíbélì sọ wípé ẹnikẹ́ni tẹ́ḿpìlì Ọlọ́run ni àwa ń ṣe. Ẹnikẹ́ni tó bá fẹ́ bàjẹ́ la ó parun. Ẹ hallelujah ńlá o. Ẹ jẹ́ ẹ máa wojú wa. Kò lè sí lónìí kó wọ́n má kun àwọn tí wọ́n tẹ̀lé wá síbí, kò possible. Torí ìpàdé mi, àwọn tán tẹ̀lé wá síbí tí kọ́kọ́rọ́ ayé wọn wà nílé, wọn lè wọ bí lónìí ká má sùn. Àmì tí wàá fi mọ̀ pé wọ́n tẹ̀lé ẹni wá, agbára tó ń ṣàkóso ẹ̀ǹbẹ́nulé, ohun tá a dẹ̀ ń sọ gbogbo ó affect ilé, wọ́n á sùn. Kò sí bá àwọn gángan ò ní nífẹ̀ẹ́ àti sùn, ṣùgbọ́n oorun yẹn máa mú wọn. But abáde tí iye rẹ̀ sí tó rò pé òun fẹ́ gèèní lálẹ́ yìí, tó bá rí i pé kíní yẹn wá, torí ò lè control oorun,
oorun ò ṣe control torí ẹran ara ni ẹran okó tó bá ti jẹ́ ẹran ara kò ṣeé ṣe kíni o kò ṣe control oúnjẹ ò ṣe control ìbálòpọ̀ ò ṣe control that is why tẹ́nì kankan máa ń tì í sí wa ní ìbálòpọ̀ ó ṣe àṣìṣe ni torí kò ṣe control ẹni okó tó bá ti jẹ́ oorun ìbálòpọ̀ oúnjẹ ẹran ara ni kò ó lè control lo ẹ̀ tí àkókò ẹ̀ bá ti dé àfi tí o bá ní ìbápàdé ẹ̀mí má nìkan. Ní ìtẹ̀síwájú mẹ́sàn-án túmọ̀ sí agbára agbára túmọ̀ sí ọlọ́run ọ̀gá ògo bákan náà agbára túmọ̀ sí ọkùnrin mẹ́sàn-án túmọ̀ sí májẹ̀mú mo ti sọ fún wa lẹ́ẹ̀kan hallelujah. Ohun tí mo fẹ́ torí ẹ̀ sọ̀rọ̀ báyìí ni pé mo fẹ́ sọ oríṣi obìnrin méje tí ó wà kí n tó sọ obìnrin méje tó wà yẹn ẹ jẹ́ kí n dárúkọ obìnrin méje kan fún wa nínú bíbélì bóyá a lè kọ sílẹ̀ torí kò ní jẹ́ kíkà a lè lọ yẹ̀ wò. Number 1 Éfà mo ti sọ ní Genesis 3 yẹn. Number 2 Sarah màá sọ ìdí tí mo fi ń dárúkọ wọn. Number 3 Sipora ìyàwó Mósè tí ó pe Mósè ní ọkọ ẹlẹ́jẹ̀ ní Exodus 4:25-26 Exodus 4 orúkọ tí bàbá àti ìyá Mósè fún ni Mósè tí Ọlọ́run fún but orúkọ tí ìyàwó ẹ̀ fún ẹ jẹ́ kí n bá yín wò ní Exodus 4 yẹn Exodus 4 orúkọ tí ìyàwó rẹ̀ gángan sùn ẹ sọ fún bàbá tó ń sùn lọ́dọ̀ yẹn ẹ sọ fún kó tiẹ̀ gbọ́dọ̀ má sùn láyà ẹ̀ ní torí kì í ṣe irú yín ló ń wá sí ìpàdé kó má sùn ẹ wà nínú tàkúté wọn wọ́n lè sùn ẹ̀. Exodus 4:25-26 orúkọ tí bàbá Mósè àti ìyá rẹ̀ fún àti Ọlọ́run ni Mósè ṣùgbọ́n orúkọ tí ìyàwó rẹ̀ pè lélẹ́yìí ó sì ṣe ní ọ̀nà nílé elérò ní Olúwa pàdé ẹ̀ ó sì wá sí verse 25-26 please sorry. Nígbà náà ni Sipora mú òkúta mímú ó sì kọ ọmọ rẹ̀ ní ìlà abẹ́ ó sì sọ ọ́ sí ẹsẹ̀ Mósè ó sì wí pé ọkọ ẹlẹ́jẹ̀ ni ìwọ fún mi ní tòótọ́ bẹ́ẹ̀ ni ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́. Nígbà náà ni Sipora wí pé ọkọ ẹlẹ́jẹ̀ ni ìwọ nítorí ìkọlà náà. Obìnrin tó bá jẹ́ Sipora máa nìkan sọ ọmọ rẹ̀ lórúkọ ni kì í gbà kọ́kọ́ rẹ̀ ọba sọ lórúkọ á lórúkọ tó fẹ́ fún ọmọ nìyẹn. Sipora ló kọ́kọ́ fún àwọn ọmọ ẹ̀ lórúkọ kì í dẹ̀ ṣe pé orúkọ gidi ló fún ó fún ọkọ lórúkọ ó kà fi bínú fún ó kọ́nílà yẹn ni pé ìsọmọ lórúkọ ó wá fún ọkọ ẹ̀ ní ọkọ ẹlẹ́jẹ̀. That is why kò sí akọni tòótọ́ ogun mẹ́ta ló le jù láyé tí gbogbo akọni máa ń jà àbí sí mẹ́rin. Number 1 ogun ìpìlẹ̀ ìyẹn ìdílé tán ti jáde. Ogun èkejì ó ní ogun dídàràjò pọ̀ mọ́ obìnrin ohun èlò fún èsùn ẹ jẹ́ kí n lò bẹ́ẹ̀. Ogun ẹ̀kẹta kò sí akọni tó máa rí ogun rárá sẹ́ni ìgbà mi. Ogun òkùnkùn easy fún wọn láti ṣẹ́ wọ́n máa ṣẹ́gun òkùnkùn wọ́n máa borí ogun èsùn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ogun ìpọ́njú wọ́n máa jà wọ́n máa ṣẹ́ ṣùgbọ́n ogun mẹ́ta lakọni sábà bọ́ lọ́wọ́ ẹ̀. Ìpìlẹ̀ tán ti jáde ìdàràjọpọ̀ pẹ̀lú obìnrin ohun èlò fún èsùn kì í dẹ̀ ṣe pé wọ́n dádé jẹ́ wọn lè yẹn ni pé kí èsùn lè rí ìkankan fi condemn
ìrìnàjò wọn pẹ̀lú Ọlọ́run, kí wọ́n lè fi gba ìdájọ́ níwájú ayé pé òun náà kí ló dé tí ó kò sí kí ló ìgbà tó mọ̀ pé òun fẹ́ ṣiṣẹ́ lọ́wọ́ kí ló dé tó níyàwó. Nọ́mbà 3 òun ni ẹran ara. Kò sí ní ọ̀pọ̀ ìgbà tí ẹran ara ò kí akọni ìjà ogun ẹran ara. Obìnrin ẹ̀kẹrin òun ni Dẹ̀lílà nínú ìwé Onídàájọ́ 16 láti 15 lọ. Ẹ rí i pé Dẹ̀lílà ìyàwó Sọ́nsìn akọni. Mo ti sọ ti Sárà fún wa lẹ́ẹ̀kan. Àwọn ló máa dádé sọ pé kẹ́ lọ fẹ́ yàwó, àwọn ló máa ní kó gbé ìgbésẹ̀ yìí, ìgbésẹ̀ yẹn àwọn ló máa tún bá yín jà lórí. Òun ni Dẹ̀lílà ìyàwó ta ni o, ìyàwó Sọ́nsìn. Dẹ̀lílà yẹn àwọn gangan gbogbo ìfẹ́ náà máa ní sí ọkọ wọn. Bá a ṣe nífẹ̀ẹ́ ọkọ wọn wọ́n lè má ṣàgbére o ni wọ́n tó ń gbàbọ̀dì fún èèyàn níta. Àtó gbàbọ̀dì bá a ṣe ń bá ọkọ ṣe tó láti nífẹ̀ẹ́ ọkọ tó kò sọ̀rọ̀ ọkọ wọn tán lè sọ ń ta. Nọ́mbà 5 Jésépélì ìyàwó Héródù tó jẹ́ pé òun ló ṣẹ̀, ọkọ lọ́lọ́run máa gbẹ̀san lára rẹ̀. Gbogbo àwọn tí mo kà sílẹ̀ yìí àwọn ló ṣẹ̀ bọ̀tì ọkọ ni Ọlọ́run nà nípasàn. Nọ́mbà 6 ìyàwó Job. Bíbélì ò tẹ̀ wá dárúkọ rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Pé kẹ́ ẹ sọ Ọlọ́run. Àwọn yẹn bí Ọlọ́run lu ẹ tó bá fà á kí tọ́lọ́run bá ṣe sí ẹ jọ kò sí tí èsùn ṣe sí ọ láyé Ọlọ́run ò ní fọwọ́ kàn wọ́n, èsùn ò ní fọwọ́ kàn wọ́n. Ọlọ́run tẹ ẹ̀rí tẹ wọn rò, èsùn náà kò ní fọwọ́ kàn wọ́n. Á dẹ̀ ṣe àfojú ẹ rí kálábà. Nọ́mbà 7 ó ní ìyá Jákọ́bù àti Jòhánù. Àwọn yẹn ọmọ wọn gbogbo ìgbé ayé wọn gbogbo project tán ní láyé orí ọmọ ni ó ṣe kí ni o. Àdúrà tán gbà orí ọmọ ni. Gbogbo tán bá ṣe láyé pé wọn ọkọ ẹ wọn jókòó wọn forí tì í ó sọ̀rọ̀ láàárọ̀ ó ṣe wọn ò gbàgbé ohun tó ṣe o. Gbogbo tán fara mọ́ bó o bá rí fọ́tò wọn lẹ́ẹ̀mẹ́wàá nínú ṣọ́ọ̀ṣì fọ́tò ọmọ wọn ni yóò ṣe kí ni o ni ó wà lọ́wọ́ wọn. Ó lè rí fọ́tò ọkọ wọn lọ́wọ́ wọn. Bí wọ́n bá na fọ́tò sókè tó bá jẹ́ ìránṣẹ́ ọlọ́kọ́ máa fojú wá inú fọ́tò yẹn ó ní rí fọ́tò àwọn àti fọ́tò ta ló rí lọ́wọ́ wọn fọ́tò tábà ti nà sókè yá ìwọ tó bá jẹ́ wòlíì kó dáhùn ìwà tẹ́ bá fẹ́ ṣe iṣẹ́ ìrànlọ́ Olúwa ẹ má fi gbogbo ìgbà ẹ má ṣe sọ Olúwa pátápátá. Ìgbà míì ìbílẹ̀ tí ń wàásù ẹ má dúró sójú kan bí ìránṣẹ́ Ọlọ́run tí máa ń fi kìíní létí ẹ rìn lọ nígbà míì kẹ́ máa fọgbọ́n ṣe bí ẹ ṣe spy kẹ́ máa yọjú ọ̀ràn ẹ na fọ́tò yín sókè. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló wà ṣọ́ọ̀ṣì mọ̀ máa pé wọ́n kà wà ní ọ̀dọ̀ ọkọ wọn ni ẹ rìn ní tọ́sídẹ̀ẹ́ tí ń bọ̀ wọn ò dẹ̀ mọ̀ pé mo mọ̀ yẹn orúkọ Jésù ó yá ẹ na fọ́tò yín lọ́sọ̀kọ̀ mọ̀ máa wo ẹ ní rí tọkọ wọn bẹ́ẹ̀ títa ní o tọmọ wọn. Gbogbo vision wọn dẹ̀ ni pé tí Ọlọ́run bá lè ràn mí lọ́wọ́ táwọn ọmọ yẹn bá lè bọ́ omi á ṣe alọ̀ lóyìnbó tí wọ́n bá ti lè gòkè tán pọ́n wàá mọ̀ pé ò níyàwó. Irú wọn lọkọ wọn máa dáná ojú alẹ́. Irú wọn lọkọ wọn máa sọ dáàdì ẹ tí ìjẹun kò mọ́ mi ti travel ó lọ wo Sipora ọkọ̀ ẹlẹ́jẹ̀ ó lọ sílé. Irú wọn bó bá ní wọn ní ìyàwó lágbára Ọlọ́run ló kọ bàbá tọmọ tẹ̀mọ́ kì í ṣe pé ó sì máa so oúnjẹ lójú alẹ́ o torí gbogbo oúnjẹ tó sọ pé ò máa ń ṣe yìí òun bọ̀ wá mọ oúnjẹ ń ṣe lójú alẹ́ tó o bá ti kú ni o wàá ṣe oúnjẹ ojú alẹ́ o kò sí ìtọ́jọ bẹ́ẹ̀ o. Ọ̀rọ̀ tí mo sọ lálẹ́ kò yẹ kí n gbé ọ̀rọ̀ wọ̀nyí sí mídíà o kò yẹ o ṣùgbọ́n
Bíbélì wípé kò hà ní ìdíbì. Bá jẹ́ pásọ̀, bá jẹ́ ìkankan, ó sì máa dáná lójú alẹ́ o. Tó bá ti jẹ́ pé obìnrin tẹ́ bá wò ó, gbogbo ìgbà tí ìyàwó Jòhánù, ìyá Jacob àti Jòhánù tá ń tẹ̀lé Jésù káàkiri pẹ̀lú ọmọ wọn, ọkọ wà ń bẹ̀ o. Sí ẹ̀rọ ọkọ wọn lẹ́yìn wọn, ẹ̀rọ ọmọ lẹ́yìn ojo. Wọ́n kà gbèsè ránṣẹ́ yẹn lórí kàkàkàkà, gbogbo vision wọn ìgbà táwọn sọ fún Jésù ni wọ́n gbogbo wá sẹ̀ máa vision wọn. Bí Jésù bá lọ sí oko wọn lọ, bó lọ bẹ́ẹ̀ ó tẹ̀lé, ó gba Jésù pátápátá. Ṣùgbọ́n ìgbà tí a máa wá mọ gbogbo ìdí tó bá gba Kristi, that is why tóbìnrin bá pọ̀ ń ṣọ́ọ̀ṣì, wọ́n ní purpose o. Tí ìbá ti ṣe torí ọmọ wọn, á jẹ́ torí pé wọ́n fẹ́ kí ọkọ wọn kó farabalẹ̀. Kó ṣe kí ni o? Sọ̀rọ̀. Kó ṣe kí ni? Kó wà ní sínébù. Kó máa tẹ́tí sọ̀rọ̀. Ẹ pàtàkì Jésù. Ó tiẹ̀ gbọ́dọ̀ sùn ní tiẹ̀, kò lè ta láì má sùn.